lórúkọ olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ìlú Ìbàdàn Most Reverend Dr. Gabriel Ọ̀jẹ́lékè Abẹ́gúnrin bíṣọ́ọ̀bù ẹkùn ńlá ìjọ Àgùdà ti Ìbàdàn àti àwọn agbègbè rẹ̀. Mo kí ìwé ìròyìn CDA Rock newspaper ti ẹkùn ìjọ Àgùdà Abẹ́òkúta káàbọ̀ sínú ẹbí ìwé ìròyìn àwọn ìjọ Àgùdà ilẹ̀ Yorùbá tó ń gorí afẹ́fẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀. Àwọn ìwé ìròyìn wọ̀nyí náà sì kí wọn káàbọ̀ pẹ̀lú The Catholic Era láti ìlú Èkó, The Partner láti Ìjẹ̀bú Òde àti The Catholic Weekly Independent láti ìlú Ìbàdàn. Ẹ má bínú, ohun tó yẹ kí Fúlàní mi fi ṣáájú ló fi kẹ́yìn. Ó ní wàrà rèé ẹ káàárọ̀, kàkà kó sọ pé ẹ káàárọ̀ wàrà rèé. Mo kólúgbọ́n, mo kárẹ̀sà, mo kọ́ràngún àga kú déédéé wòyí níbikíbi tí ẹ ti ń gbọ́ wa. Ẹ ò ní bátì lágbára Ìdùmarè, àmì àṣẹ. Àwọn kókó inú ìwé ìròyìn CDA Rock ni wọ́n fi síde tọ̀sẹ̀ yìí pẹ̀lú ìròyìn ìtànsóòrùn wọn láti ìlú Abẹ́òkúta tí ó wípé bíṣọ́ọ̀bù Ọdẹ́tọ́yìnbó fi ọdún júbílì ìrètí 2025 lọ́lẹ̀. James Adeniyi ló kọ sí ojú ìwé kìíní ti CDA Rock. Ilẹ̀ Nàìjíríà yóò sì padà dìde o. Bíṣọ́ọ̀bù Ọdẹ́tọ́yìnbó ló sọ̀rọ̀ ìdánilójú yìí. James Adeniyi ló kọ. Bíṣọ́ọ̀bù Ọdẹ́tọ́yìnbó ṣagbátẹrù títú ogún àwọn tó wà láhàámọ́ ọgbà Túnwàṣe sílẹ̀. Àlùfáà Eric Ọlátúnjí ló kọ sójú ìwé keje ti CDA Rock lọ́sẹ̀ yìí. Pápá Mímọ́ Francis gba àwọn ọ̀dọ́ tó ní ìpèníjà ojú níyànjú láti jẹ́ àrè ìrètí. Ojú ìwé kẹtàlá ló wà, CNA Media ló fi síbẹ̀. Ní ti Catholic Weekly Independent, ó síde tọ̀sẹ̀ yìí pé ojú ò tì wá láti sọ ẹ̀kọ́ di pọ́ńtọ̀ o. Bíṣọ́ọ̀bù àgbà Abẹ́gúnrin ló sọ bẹ́ẹ̀. Àgbáríjọ àwọn bíṣọ́ọ̀bù ilẹ̀ Bẹ̀nẹ̀ pè fún gbígbé sùúrù wọ̀ bí ètò ìdìbò rẹ̀ ṣe ń súnmọ́lé. Bíṣọ́ọ̀bù Oyèjọlá sísọ lójú ilé ìtajà ńlá ti ìjọ Làgèrè fún lílò. Daniel Ugo ló sọ bẹ́ẹ̀ sí ojú ìwé 12. Pápá Mímọ́ Francis rọ òjò ìbùkún lórí ilẹ̀ Amẹ́ríkà bí ààrẹ Trump ṣe ń gorí àga àlééfà. The Catholic Era náà jáde lọ́sẹ̀ yìí bí ó ti ń wí pé ìgbìmọ̀ àwọn bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà Èkó àti àwọn agbègbè rẹ̀ ṣèpàdé wọ́n mẹ́nubà ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe tí wọ́n ń fẹ́. Netanwosu àti Constancia Urapa ló kọ. Ìjọba olówó orí àti ipa rẹ̀ lórí àwọn ará ìlú ni Netanwosu atọ́ròyìn sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí lójú ìwé 3. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò ayé àti ìfojúsùn bíṣọ́ọ̀bù àgbà Alfred Adéwálé Martins ni Netanwosu fi sí ojú ìwé 8 ti The Catholic Era. Ìpadàbọ̀ Donald Trump lẹ́ẹ̀kejì, kí ló wà ń bẹ̀? Ruben Abati dáhùn ìbéèrè yìí sójú ìwé tó kẹ́yìn The Catholic Era dọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ kí n dá mi mu díẹ̀ kí n tó bọ́ sí agbami àwọn ìwé ìròyìn náà. Ẹ káàbọ̀ padà sí ojú agbami ìwé ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ní báyìí ẹ jẹ́ ká tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn ìròyìn yìí sílẹ̀. CDA Rock ló sọ wípé bíṣọ́ọ̀bù Ọdẹ́tọ́yìnbó fi ọdún júbílì ìrètí lọ́lẹ̀ ní ẹkùn ìjọ Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí James Adeniyi ṣe sọ,
ní ìṣọ̀kan àti ìbámu pẹ̀lú ètò ìjọ àgùdà káàkiri àgbáyé àti àṣẹ pápá mímọ́ Francis bíṣọ́ọ̀bù Abẹ́òkúta Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé Ọdẹ́tóyìnbó fi júbílì ìrètí ti 2025 lọ́lẹ̀ ní ọjọ́ ìsinmi ọjọ́ 29 oṣù kejìlá ọdún tó kọjá ní ilé ìjọsìn ti SS Peter and Paul Cathedral Àdátán Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ní Adéníyì sọ pé ayẹyẹ ìfilọ́lẹ̀ náà ti wáyé. Lákòókò náà ló sọ pé bíṣọ́ọ̀bù Ọdẹ́tóyìnbó gba àwọn olùjọ́sìn ọjọ́ náà níyànjú láti má ti sọ ìrètí nù rárá o láì náání àwọn ìdojúkọ wọn gbogbo lórílẹ̀‐èdè yìí. Bishop Ọdẹ́tóyìnbó inaugurates the Jubilee Year of Hope 2025. Ilẹ̀ Nàìjíríà yóò sì padà dìde. Bíṣọ̀bù Abẹ́òkúta Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé Ọdẹ́tóyìnbó ló gba gbogbo ọmọ orílẹ̀-èdè yìí níyànjú yìí láti fi ìrètí wọn rọ̀ mọ́ Ọlọ́run ẹni tí ó jẹ́ pé òun nìkan ló lè gbà wọ́n nínú ìnira ọrọ̀ ajé, ìnira ìṣèlú àti ti ẹ̀sìn tí ó ń bá wa fínra. Nínú iṣẹ́ kú oríire ọdún kérésì àti ọdún tuntun rẹ̀ sí àwọn ará ìlú ni James Adéníyì ló ti ṣe ìgbàníyànjú yìí. Ó ní bíṣọ́ọ̀bù wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ mùtúmùwà láti fi ìrètí jọba láwùjọ wọn èyí tí yóò mú àyípadà rere bá ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó tún ní bíṣọ́ọ̀bù kò ṣàì sọ pé kí ìjọba àti àwọn tó nífọ̀n lè kánná láwùjọ jọ̀wọ́ mú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lọ́kùnkúndùn o. Nigeria will rise again. Bishop Ọdẹ́tóyìnbó assures Nigerians at New Year. Nigeria will rise again. Bishop Ọdẹ́tóyìnbó assures Nigerians at New Year. Bíṣọ̀bù Ọdẹ́tóyìnbó ṣagbátẹrù títú ogún àwọn ènìyàn tó wà láhàámọ́ ọgbà Túnwàṣe sílẹ̀. Ìròyìn láti ọwọ́ àlùfáà Eric Ọlátúnjí sọ pé lára ipa tí ẹkùn ìjọ Àgùdà Abẹ́òkúta kó lórí ọgbà Túnwàṣe tó wà ní Ìbàrà Abẹ́òkúta ní ṣíṣe agbátẹrù ìdásílẹ̀ ogún ènìyàn tó ti wà ní àhámọ́ fún ọjọ́ pípẹ́ sílẹ̀. Èyí ni Ọlátúnjí ló ṣeé ṣe bí bíṣọ̀bù náà ti san owó ìdáǹdè àwọn ogún ènìyàn wọ̀nyí láti bí ọgbà Túnwàṣe mẹ́ta tó yí Abẹ́òkúta ká. Ìròyìn yìí fi kún pé yàtọ̀ sí sísan owó ìdáǹdè wọ̀nyí ẹkùn ìjọ Àgùdà Abẹ́òkúta tún ṣèrànwọ́ fún ìdẹ̀rùn ìgbé ayé àwọn tó wà lọ́gbà Àtúnwàṣe náà. Bishop Ọdẹ́tóyìnbó facilitates release of 20 inmates from correctional centers. Bishop Ọdẹ́tóyìnbó facilitates release of 20 inmates from correctional centers. Pápá mímọ́ Francis gba àwọn ọ̀dọ́ tó nípèníjà ojú níyànjú láti jẹ́ ààrẹ ìrètí. CNA Media ló fi sọwọ́ wípé Pápá mímọ́ Francis rọ àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ pẹ̀lú àwọn ọ̀dọ́ láti ẹgbẹ́ àwọn tó ní ìpèníjà ojú láti ìlú Italy tó wá sí ibi ìrìn àjò ìrètí ọdún yìí pé kí wọ́n jẹ́ ààrẹ tàbí arìnrìn àjò ìrètí. Ó ní kí wọ́n ríra wọn bí arìnrìn àjò tó ní ọkàn láti tẹ̀síwájú, arìnrìn àjò tí kìí parí ìrìn àjò, tí kìí dúró, tó sì ní ìpinnu àti tẹ̀síwájú nígbà gbogbo. Pope Francis encourages blind young people to be pilgrims of hope. Ojú ò tì wá láti sọ ẹ̀kọ́ di pọ́ńtọ̀ o. Bíṣọ̀bù àgbà Abégúnrìn ló sọ bẹ́ẹ̀. Jacob Babalọ́lá ló kọ wípé ní ibi àpérò àgbáríjọ àwọn tó wà nídìí ètò ìṣàkóso ẹ̀kọ́ ní ẹkùn ìjọ Àgùdà Ìbàdàn ní bíṣọ̀bù àgbà fún ẹkùn náà Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrìn ti la ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ wípé kò sójútì fún ìjọ Àgùdà láti sọ owó ẹ̀kọ́ di pọ́ńtọ̀ ní gbogbo ilé ẹ̀kọ́ rẹ̀. Ó ní ipa tí ìjọ lè kó nìyí lórí àwùjọ rẹ̀.
ọ̀rọ̀ yìí ni Babalọ́lá ní bíṣọ̀bù sọ ní ọjọ́ 17 oṣù yìí ní gbọ̀ngàn ńlá ti John Paul II Seat of Wisdom Chaplaincy ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti Ìbàdàn nígbà tí ó ń dáhùn béèrè wípé kí ló dé tí ìjọ Àgùdà náà kò ti sọ ètò ẹ̀kọ́ di tolókoòwò bíi ti àwọn ìjọ yòókù. Bíṣọ̀bù fi kún un pé bí a bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ wa ni yóò ṣòfò. Èyí ni Babalọ́lá pè ní ẹ̀kẹrin irúfẹ́ àpérò ìgbìmọ̀ yìí. We are not ashamed of making education cheap, Archbishop Abegunrin. We are not ashamed of making education cheap, Archbishop Abegunrin. Àgbáríjọ àwọn bíṣọ̀bù ilẹ̀ Benin pè fún gbígba àlàáfíà láàyè bí ètò ìdìbò rẹ̀ ṣe ń súnmọ́lé. Sabrin Amboka ló sọ wípé ìgbìmọ̀ àwọn bíṣọ̀bù ilẹ̀ Benin ti pàrọwà sí gbogbo igun olóṣèlú tó wà lórílẹ̀‐èdè náà láti gbé sùúrù jẹ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ọdún 2026 yìí. Amboka ní àwọn bíṣọ̀bù náà wòye wípé èrò wọn tó sọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìṣèlú yìí yẹ kí ó jẹ́ orísun agbára fún ìṣèlú orílẹ̀-èdè wọn ni. Wọ́n wá pè fún ìṣọ̀kan nínú irúfẹ́ èrò ọ̀tọ̀ọ̀tọ̀ wọn wọ̀nyí. Catholic bishops appeal to calm ahead of Benin's 2026 elections. Bíṣọ̀bù Oyèjọlá sísọ lójú ilé ìtajà ńlá ti Làgèrè fún lílò. Yorùbá bọ̀ wọ́n ní àìdúró níjó ìbẹ̀rẹ̀ níṣẹ́. Èyí ló dífá fún ilé ìtajà oníyàrá 40 èyí tí í ṣe ọmọ inú òye àlùfáà alákòóso ìjọ náà tẹ́lẹ̀, àlùfáà Paul Akíntayọ̀ Akíyọ̀dé ní bí ọdún 5 sẹ́yìn, èyí tó wá sí ìmúṣẹ ní ọjọ́ 14 oṣù yìí pẹ̀lú akitiyan àlùfáà alákòóso ìjọ náà báyìí Reverend Dr. Peter Olúṣèyí Adéyẹmí àti àwọn ìjọ rẹ̀ SS Peter and Paul Pro Cathedral Làgèrè Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, nígbàtí bíṣọ̀bù ẹkùn Òṣogbo Most Reverend Dr. Akínkúnmi Oyèjọlá sísọ lójú rẹ̀ fún lílò tó sì bùkún fún un. Orúkọ tí Ugo ní wọ́n sọ ilé ìtajà náà ni House of Gold Shopping Complex. House of Gold Shopping Complex. Èyí ni ó ní kò jìnnà sí ìtẹ́ ìsìnkú ìjọ náà ní agbègbè Mẹ́fẹ̀ ní Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bishop Oyèjọlá commissions Lagere Parish Shopping Complex. Bishop Oyèjọlá commissions Lagere Parish Shopping Complex. Pápá Mímọ́ Francis rọ òjò ìbùkún lórí ilẹ̀ Amẹ́ríkà bí ààrẹ Trump ṣe gorí àlééfà. Ní ọjọ́ ìwúyè Donald Trump gẹ́gẹ́ bí ààrẹ 57 ilẹ̀ Amẹ́ríkà, ìyẹn ní 47th president, Pápá Mímọ́ Francis gbàdúrà fún ààrẹ tuntun náà fún ọgbọ́n, okun pẹ̀lú ààbò láti ṣe ojúṣe rẹ̀ yọrí gẹ́gẹ́ bí ààrẹ. AC Women tó fi ìròyìn náà sọwọ́ sọ pé Pápá Mímọ́ kò ṣàìrọ̀jò àdúrà bákan náà lórí àwọn ènìyàn ilẹ̀ Amẹ́ríkà, èyí tó fi pè wọ́n ní àyànfẹ́. Pápá Mímọ́ ni wọ́n ló tún fi ìrètí rẹ̀ hàn nínú ìṣèjọba Trump pé àwọn ará Amẹ́ríkà yóò dàgbàsókè sí, wọn yóò sì lè kọ́ àwùjọ tó lódodo sí pẹ̀lú. Pope Francis invokes blessings on US as Trump begins presidency. Ẹ jẹ́ kí n tún dá mi mú díẹ̀ ká tó tẹ̀síwájú nínú ìròyìn náà. Ẹ káàbọ̀ padà. The Catholic Era láti Èkó bẹ̀rẹ̀ tiẹ̀ báyìí pé ìgbìmọ̀ bíṣọ̀bù ẹkùn Èkó àti àyíká rẹ̀ ṣèpàdé wọ́n fẹnu àdéhùn kò. Neta Nwosu àti Constancia Urapa ló kọ ìròyìn yìí wípé níbi ìpàdé alákọ̀ọ́kọ́ wọn nínú ọdún yìí
ní alága ìgbìmọ̀ náà Most Reverend Dr. Alfred Adewale Martins ti rọ àwọn onígbàgbọ́ Kristi àti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ láti kópa gidigidi nínú júbílì ọdún yìí tí í ṣe ìrìn àjò ìrètí pẹ̀lú ìrántí pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ìjọ tún máa ń ṣètò àròjinlẹ̀ nípa ìrètí àti ipa tí ó ń kó nínú ayé onígbàgbọ́. Ọjọ́ 21 oṣù yìí ni wọ́n ní ìpàdé yìí wáyé ní St. Agnes Catholic Church, Maryland, Ìkẹjà ní ìlú Èkó. Ìgbìmọ̀ àwọn bíṣọ̀bù náà rọ gbogbo onígbàgbọ́ láti lo àkókò yìí fún ìlàjà láàrin Ọlọ́run àti láàrin ara wọn nípa lílo sákrámẹ́ǹtì ti ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ déédéé. Ìròyìn yìí sọ pé àwọn bíṣọ̀bù tó péjọ fún ìpàdé náà ni Most Reverend Dr. Francis Adesina ti Ìjẹ̀bú-Òde, Most Reverend Dr. Peter Ọdẹ́tòyìnbó ti Abẹ́òkúta àti Most Reverend Dr. Adewale Martins láti ẹkùn Èkó, ẹni tí í ṣe alága ìgbìmọ̀ náà. Lagos Ecclesiastical Catholic Bishops Conference holds in Lagos. Ìjọba olówó orí àti ipa rẹ̀ lórí àwọn ará ìlú ni atọ́ròyìn Netanyahu kọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí. Ó ní àìpẹ́ yìí la gbọ́ pé ìgbìmọ̀ àwọn gómìnà orílẹ̀-èdè yìí ti fọwọ́ sí ìlànà owó orí tuntun tí ìjọba àpapọ̀ gbé síwájú ilé ìgbìmọ̀ asòfin. Nwosu wa ni lóòótọ́ la gbà pé ojúṣe gbogbo wa ni láti san owó orí, àmọ́ ó di dóòlè fún ìjọba náà láti pèsè iṣẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú agbègbè tó fọkànbalẹ̀ láti ṣòwò fún àwọn kòlàkòṣagbe àwùjọ wa láti wá iṣẹ́ pẹ́pẹ́pẹ́ ṣe fún oúnjẹ òòjọ́ wọn àti fún owó orí ní sísan. New tax regime and the common man's passion. Editorial. New tax regime and the common man's passion. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò ayé àti ìfojúsùn bíṣọ̀bù àgbà Alfred Adewale Martins láti ọdún 17 sẹ́yìn ní Netanyahu yànyànná sínú The Catholic Era tọ̀sẹ̀ yìí. Ìgbésí ayé bíṣọ̀bù àgbà Adewale Martins ní Nwosu ló kún fún ìrẹ̀lẹ̀, ìfarajìn àti òye ìjìnlẹ̀ iṣẹ́ ìyànláàyò. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ló sọ pé bíṣọ̀bù sọ gbangba wípé àfojúsùn òun ni láti rí ìjọ aláyọ̀ níbi tí ọmọ ìjọ kọ̀ọ̀kan yóò máa gbé ẹ̀wù ajínrere àti ìdàgbàsókè ẹ̀mí wọ̀. Bàbá lòun wo àkókò tí ẹnì kọ̀ọ̀kan ọmọ ìjọ yóò rí ìlọsíwájú ìjọ gẹ́gẹ́ bí ojúṣe òun. Bàbá tún ní òun retí àkókò náà tí àwọn ọ̀dọ́ yóò máa kópa tó hànde nínú àwọn ìpinnu ìjọ, èyí tí yóò máa mú ìdàgbàsókè gbèrú sí nínú ìrìn àjò ìjọ. A Shepherd's Journey at 27. The Life and Vision of Archbishop Alfred Adewale Martins. A Shepherd's Journey at 27. The Life and Vision of Archbishop Alfred Adewale Martins. Neta Nwosu. Ìpadàbọ̀ Donald Trump lẹ́ẹ̀kejì, ǹjẹ́ kí ló wà níbẹ̀? Reuben Abati ló ní ṣé a rántí pé Donald Trump ti jẹ ààrẹ Amẹ́ríkà nígbà kan rí tó sì lo ọdún 4 gbáko lóróyè. Èyí ló fún un ní àǹfààní láti tún díje lẹ́ẹ̀kejì nítorí pé òfin Amẹ́ríkà fààyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti jẹ ààrẹ lẹ́ẹ̀mejì ní ọdún mẹ́rin péré. Lẹ́yìn èyí ó dìgbére. Àbàtí wá ní èyí tí Donald Trump wá gorí oróyè lẹ́ẹ̀kejì yìí, ó dàbí ẹni pé pẹ̀lú ọ̀pọ̀ ìpinnu ló fi wá. Ó ní ààrẹ Trump kò fojú jọ olùgbàlà Amẹ́ríkà kankan lákòókò yìí tó lè mú ayé tuntun, ọ̀run tuntun tàbí Jerusalem tuntun sọ̀kalẹ̀ sí ilẹ̀ Amẹ́ríkà rárá. Ó tún ní àwòrán ààrẹ Trump lọ́tẹ̀ yìí àti àwòfíní ìfarasọ̀rọ̀ ààrẹ Trump gẹ́gẹ́ bí onímọ̀ kan ṣe sọ fi hàn pé ààrẹ Trump padà wá gbẹ̀san ni. Àbàtí tilẹ̀ pé àkíyèsí wa sí àkọmọ̀nà kan tí ààrẹ Trump fi sórí ìwé àwùjọ wọn kan tí ó ń jẹ́ Truth Social, níbi tí ààrẹ fúnra rẹ̀ ti sọ pé
not elected to be nice, elected to get results. Not elected to be nice, elected to get results. Èyí ni pé a ó yàn mí, a yàn mí láti wá jẹ́, a ò yàn mí láti wá jẹ́ ọmọ dáadáa o. A yàn mí láti wá ṣe àṣeyọrí ni. A ò yàn mí láti wá jẹ́ ọmọ dáadáa. A yàn mí láti wá ṣe àṣeyọrí ni. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ látẹnu Reuben Abati lórí ìpadàbọ̀ ààrẹ Donald Trump lẹ́ẹ̀kejì. Ojú ìwé tó kẹ́yìn The Catholic Herald ló wà. Ẹ lọ gba sẹ́ńgì yòókù níbẹ̀. The second coming of Donald Trump, Reuben Abati. Amọ̀nàgbára, anágboro, anẹ́sẹ̀kùkú, anọ́nà jíjìn. Díẹ̀ náà sì tó nínú nǹkan oníǹkan. Bá a tilẹ̀ rí jù báyìí lọ ńkọ́, àkókò gbà wá láyè. Olúbàdàn òkúkú lòun ò ní rí nǹkan kan, ẹ̀rù Gani ń bà á. Olúbàdàn lòun ò rí nǹkan kan, ẹ̀rù Gani ń bà á. Ẹ jẹ́ n wá dánu dúró báyìí kí n má bàa jẹ̀kọ́ tó léegun. Láti iléeṣẹ́ ìròyìn Space TV ní ìlú Ìbàdàn, èmi oníròyìn yín Paul Àṣàwálé ló tún gbàdúrà fún yín pé iná làá pa ẹnìkan ìpè èéfín ẹ̀, èéfín yín yóò máa rú dọjọ́ alẹ́ ni. Àmín àṣẹ Ìdùmarè.